ṣe rí kinní yẹn àfáà yẹn dẹ̀ sọ pé bíi nílà òun tún padà lọ náà ni àfáà yẹn fámìlì títí ẹ o ó tún padà lọ pé ó sọ fún Malam Yusuf wojú ẹ àwọn gan láwọn ò lè sọ fún pé àbúrò pé mọ́jọ jẹ́ Mubarak nìkan mọ́ dá ẹni ìdá ẹ mọ̀ Malam ní fúnra ẹ ló wá tún fẹnu sọ pé òun padà lọ kíní yẹn ó overpower wọn bákan pé bí ìgbà téèyàn fi ẹ̀mí títí ẹ̀ fẹ́ lọ dìtẹ̀ lórí pé ṣé kò ìjọ yẹn Malam ní àwọn ò mọ báwọn ṣe pákẹ́ẹ̀tì owó tí wọ́n gbé lọ́wọ́ a packet of 1,000 naira pé àwọn ọmọ táwọn fi gbé fún brọ́dà yẹn pé kó fi ṣòwò mọ́tò brọ́dà yẹn gan pa pé owó mọ́tò ìlú òbú padà sí Ìbàdàn lẹ gbé fún mi ṣé ẹ mọ̀ wọ́n lọ́rọ̀ yẹn ló pa àwọn lẹ́kún pé àwọn èèyàn rẹ́dì láti bí ìgbà pé ẹ wá wo ohun tó fi sọ ẹ̀sán àáfàá yẹn ló padà sọ ń ta pé ara àwọn tó fẹ́ lòun láìláìlá. ṣe rí Malam Yusuf táwọn yẹn wá bá jà tẹ́lẹ̀ àwọn yẹn ti ní Malam Yusuf nú tẹ́lẹ̀ tán fẹ́ fight. bẹ́ẹ̀ ni wọ́n wá ń dà pọ̀ mọ́rọ̀ títí. gbogbo àwọn tán wà nídìí pátá láti mọ̀ tán coordinate kìíní yẹn but ẹ mọ̀ tí n bá jókòó tí n bá jí lóru gbà mí báyìí màá wá rẹ́rìn báyìí pé wọn ò mọ Malam Yusuf Adépọ̀jù. tó tó Ọlọ́run ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. èmi wà lára àwọn tó lè sọ irú èèyàn tí Malam Yusuf Adépọ̀jù jẹ́. mo níran pé wọ́n ń ṣèyàn lásán kò yẹ kí n máa sọ tí mò ń sọ yìí lórí social media àwọn yẹn ò mọ̀ gbogbo ohun tó ń fa yìí gbogbo kíní kí lórúkọ ẹ̀yẹn ó ti àwọn Malam ti fà lọ sẹ́yìn pẹ̀lú àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí ẹ̀ẹ̀mẹ́ta náà ti pé wọ́n ti fa assassin lé wọn rí pẹ̀lú mọ́tò ní program yẹn tó fẹ́ assassinate wọn ti gbàbọn lọ́wọ́ ẹ̀ rí ìkan ti wà rí tó jẹ́ pé ọwọ́ Malam Yusuf náà ti ń béèrè pé who is Malam Yusuf tó tó Ọlọ́run tó fẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n tẹ̀ ti fún wọn ní fọ́tò torí wọ́n ráwọn yẹn tán yọ fọ́tò síta but n tó ń ba Malam Yusuf ń jẹ́ ni pé àwọn ìnàgùn yẹn ṣó wá jẹ́ kó já àwọn ọmọ ìyá wa so àwọn táwọn prepare lẹ̀ kì í ṣe fáwọn mùsùlùmí gbogbo àwọn kíni legal kíni tá a set up kò ṣe fún mùsùlùmí then police connection tá a ní tán pariwo pé à ń fọlọ́pàá ṣe kíní kankan kò ṣe fún mùsùlùmí kì í ṣe fún mùsùlùmí and we've been more or less a police family torí gbogbo àwọn ọmọ tí bàbá kọ́ ní odidi school kan gbogbo wọn náà venture into police college gbogbo wọn bíi retired IG gbogbo wọn gangan wọn pọ̀ tẹ́wọ́n fẹ́ so anything bí a fẹ́ wọ́n fẹ́ yan nìkan jẹ́ a ti wà into that ti pé ká sáré pa àwọn ọlọ́pàá kan pé wọ́n fẹ́ yan àwọn ilé kan pé àwọn ọ̀gá wọn ẹ̀tọ́ àṣà so bí táwọn ilé ṣe dé àkàn rẹ́rìn ni pé ọmọ ìyá wa. normal thing. ẹ wá wò ó àtúwọ́n ń bá wọn relate ní ìbámu sí pé mùsùlùmí sì ni wọ́n. ọmọ ìyá wa ni wọ́n. àfàṣà ìṣètò àwọn ò treat wa bí mùsùlùmí. bẹ́ẹ̀ni.